ويأمرون بالمعروف. ọdún máa ń ṣepa kí ló dé tó lágbára tó báyìí. ìjọ tí mùdírù sọ pé ńlá kírun ìjọ òní náà ni wọ́n kírun ní Masari, ìjọ òní náà ni wọ́n kírun ní Ghana. kódà sultanu tẹ̀ fi ń dẹ́rù bà wá wípé sultanu sọjọ́ báyìí mùdírù sọ nǹkan míì tó yàtọ̀. nílẹ̀ Haúsá ni Shehu Akọ̀rí Bàlá Bùnà Sírù Kàbárà tí wọ́n jọ wà nílẹ̀ Haúsá síra wọn títí wọ́n tún ju tiwa lọ. ọjọ́ tí àáfàá wa àgbà àáfàá àtọmọ gbogbo kí ó tí òkú kankan ọjọ́ tó dá ọjọ́ òní náà ni wọ́n kírun nílé Kàbárà ní Kánò. èsè tó jókòó àáfàá mi nìkan lẹ̀ mú sẹ́nu alábòsí yín. kí ni ọmọdé fún láti kọ̀tà ńlá wọ́n á tọ́gbà lè fọ́rọ́ láti mi lábẹ́ ilé wọ́n á tọ́gbà lè fọ́rọ́ láti mi lábẹ́ ilé. kódà ní Bauchi ọjọ́ òní náà ni wọ́n kírun. èyí tí ó wàá jí ẹ mọ̀ wípé ní ẹ ti ṣòfò ẹ̀yin tẹ́ ń wí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń kà tọ́ àmùdírù Markaz èyí tẹ́ fi mọ̀ pé bí tẹ́ wà ní kìí sojú ọ̀nà ẹ ti ṣòfò. ẹ rí díẹ̀ rí kankan tayọ pé Saudi sọ pé Saudi náà lè gbára lé ìdí ẹ̀rí wọn. Saudi tó jẹ́ pé kìí ṣàkọ́kọ́ ní tí wọ́n dájọ́ fún wa wípọ́jọ́ tá a kírun ní tí wọ́n padà jáde nígbà tá a bá kírun tán wípé gbogbo ayé ẹ fẹ́ríjì wa a ṣe mistake. ẹ wá bi mí léèrè wípé èyí tí wọ́n dá tá a ṣe kírun tán yìí náà ǹjẹ́ wọ́n ti jáde bẹ́ẹ̀ àbí wọ́n jáde bẹ́ẹ̀. nígbà mo dé àyín nìsín ilà Abdulkadir onílé márùn wọ́n ń wo mẹ́sẹ̀gì yẹn lórí fóònù wọn wọ́n wá fi hàn Sheikh Jakmal náà wá fi hàn mí mo wá rí níbẹ̀ ọ̀rọ̀ tuntun ni mò ń sọ yóò yin sọ̀rọ̀ tàtẹ̀yìnwá o. Saudi ti jáde bí ẹ̀mẹ́ta tí wọ́n dájọ́ tí wọ́n làwọn ṣe mistake. ọ̀rọ̀ èyí tá a ṣẹ̀ wá kí tán táì kí mi yìí wọ́n tún ti wá jáde wọ́n jáde níjẹta. wọ́n ní ọjọ́ tá a dá pé ńlá kírun tá a kírun mistake la ṣe. lọ́rọ̀ tuntun ni mò ń sọ o tẹ́ ẹ bá wá béèrè pé ta ló wí bẹ́ẹ̀ Muhammadu Najimi òun ló wí bẹ́ẹ̀. ta ni Muhammadu Najimi ó dùn ní fún àìhà El-Mujamma Al-Fiqhi Al-Islami As-Saudi Muhammadu Najimi wọ́n ní mistake làwọn ṣe wọ́n wá ní àwọn san kàfàrà lórí mistake yìí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn gbọ́dọ̀ san kàfàrà. àwọn nìkan kọ́ ni wọ́n jáde nínú àwọn tó kírun lọ́jọ́ tí ó yẹ ká kírun. ní Tunis wọ́n jáde ńbẹ̀ mufti gbogbo Tunis ọjọ́ tí wọ́n kírun sùdíà lòun náà kírun òun náà jáde ńbẹ̀ mo rí nínú mẹ́sẹ̀gì tẹ́ fi hàn mí. tọ́ba wa jẹ́ wípé mùdírù wa Markaz ló ti sọ kalẹ̀ tó ní mo lè dá kalẹ̀ mọ̀nà ebi mọ̀ ní àtòyé látàǹfùsù mínà tọ́rì sàmáwájú wà láwọn di fọ́ǹfùsù látàǹfùsù náà ilá bí sultani ìmọ̀ ní náà ni wọ́n fi dá kalẹ̀. ẹni lórí òótọ́ kò sí tẹ́nì kankan lè ṣe. bàbá Muhammed wọ́n ní lórí òótọ́ ẹnì kankan ní tí ó ṣe. mo ṣe bí mo sọ fún yín gbà mo fẹ́ bẹ̀rẹ̀ kọ́ máa dúgbò yín ni mí. wọ́n láwọn ṣe báwọn sọ fún yín nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ kọ́ máa dúgbò yín làwọn. Al-Qur'ani ti sọ yìí pé ní wa anta hillun bi hadal baladi. inú ẹni tó lẹ́kọ̀ọ́ nínú mi ni wọ́n náà ń bẹ̀. bí mùdírù bá rojú ẹni ó fẹ́ ṣe sùtá fún tó fẹ́ pa. bí mùdírù Markaz bàbá rojú ẹni ó fẹ́ ṣe sùtá fún wa. táàró lóòótọ́ tó lè la òkodoro ọ̀rọ̀ mọ́lẹ̀. Saudi tẹ́ múra kẹ́kẹ́ pé ńlẹ̀ tẹ̀lé sàtún ní rólóòtọ́ tí ó gbà ní pé èébú tá a bú mùdírù tẹ́lẹ̀ àṣàṣìṣe ebi Saudi ló ti jáde. Saudi tẹ́ tẹ̀lé sàtún ní lẹ́ni tó gbàdá ní pé mùdírù tá a ti mú tẹ́lẹ̀ àti ṣàṣìyá padà.
ẹ sọ ẹlẹ́ẹ̀mí àfáà ni mí. Bàbá ni Muhammed Etoto, bàbá ní àfáà làwọn. Ẹni bí mo ti já àfáà nìkan kọ́ ni mí o. Bàbá ní kì í ṣe àfáà nìkan làwọn jẹ́. Ẹni lọ́ọ̀yà ni mí. Lọ́ọ̀yà gidi. Ẹni associate professor of law ni mí. Associate professor of law ní faculty of law Department of Islamic Law University of Ilorin. Ẹni bá a bá rápẹ̀rẹ̀ pé kinní kan fẹ́ dún pọ́nbọ́n. Bàbá arápẹ̀rẹ̀ pé kiri kan fẹ́ dún pọ́nbọ́n. Ọ̀gá àwọn DSS kìí ṣe ní Kwara o ní gbogbo Nàìjíríà. Ọ̀gá àwọn DSS kìí ṣe ní Kwara gbogbo Nàìjíríà. Ẹni kò ní pèsè ju kan tọwọ́jà rẹ̀ ó fi débi tá a bá wà tí kankan ti fẹ́ dún pọ́nbọ́n. Kò ní pèsè ju kan tọwọ́jà rẹ̀ débi tá a bá ti wà tí kankan. Nípa bẹ́ẹ̀ kí kówó ṣe pẹ̀lẹ́. Kókó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kí kówó mu mi ní dédé kun rẹ̀. Kí nàmá ní mùsùlùmí láti pàtó náà. Náà bọ̀. Wọ́n á ní fẹ́rẹ́ láti rí. Lábẹ́ ilé àhá lábẹ́ ilé fẹ́rẹ́ láti rí. Lábẹ́ ilé. Kí ló kú mẹ́? Al-Buhari. Àmín. Ẹni wá sí ìmúṣẹ́ pẹ́lifẹ̀ kíbi. Fídíìnì ọ̀nà wà fáwọn òdèlè. Ìmọ̀ọ́tì máa yóò sí máa yẹ sóòrò. Lúbùkà kàrẹ́ yìí fẹ́rẹ̀ wò mí ní àgbẹ̀lẹ̀. Lọ́ọ̀kì nàmẹ́ ni ó sì wá kí kọ̀tẹ́ máa. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́dẹ́gbẹ́ lè fẹ́rẹ̀ àjòlè. Lábẹ́ ilé. Wá ké ka àyà ti bẹ lọ́dọ̀ rẹ ka ọ̀kan bẹ̀. Àwọn àyà Kùránì ni.